from the beginning of rally and before the rally, Sunday Igboho fìgbà kan pamọ́ sápamọ́. Sunday Igboho lọ sí Ìgàngán ó lé Fúlàní dànù. Ẹ má bínú mo ní kọ́ díẹ̀ ni. Ó lé Fúlàní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Sunday Igboho rìn torútorú. Bí Sunday Igboho bá jáde nígbà tó jáde, tí ọmọ Yorùbá lè máa tẹ̀lé lẹ́yìn. Bí Sunday Igboho jẹ́ ń jáde, inú ọmọ Yorùbá ń dùn. Àwọn ọmọ ọkọ Yorùbá, Fúlàní ọ̀tá Yorùbá ń banújẹ́. Inú wọn dùn pé Mẹ̀sáyà dé. The only one voice, the only one name in among of the Yoruba that shake the Fulanis. Say, I will not allow you to kill my people anymore. Ìlú tí Sunday bá wọ̀, ayọ̀ á wọ̀ bẹ̀, ariwo á dé, pé Mẹ̀sáyà wá dé, akọni ọmọ dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà nígbà yẹn lọ́hùn ló invite Sunday Igboho. Àwọn ará bíbá wà lọ́dọ̀ wa. Àṣírí ni mò ń tún fún yín, máa bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ń perú àwọn àyẹ̀jọ́. Ẹ fún mi ní phone number Sunday Igboho. Tàbá ní òkè bá mi sọ fún. Ó dọ̀rọ̀ àṣírí láàrin èmi àti pẹ̀lú ìlú ọmọ báyìí èmi lọ bá bẹ̀. Àwọn Fúlàní yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu. Torí ni Sunday Igboho rìn. Not because he need money. Ìyà ò jẹ Sunday Igboho. Not because Sunday Igboho want to make name. Ọmọ Adéyẹmọ ti lórúkọ before. Igboho ti wà níta láti 90. It is because of Yorubas. Ó di ẹni tí ò lè súnlé. À pè lọ́gànjọ́ òru. Olóyè, àwọn ará bíbá agbóhùnrún wọn lọ́sàn-án bíbá yìí o. Bàbá Èkìtì, kí ló dé láti pè mí tipẹ́tipẹ́? Ó ṣe tàmí ló yẹ kẹ́ máa pè mí. A ní ká ṣù ọ̀ dáadáa náà ni. Before we know, èmi pè wọ́n ní ọjọ́ kan. Pé bàbá wọn pè mí ní ìlú kan bíbá lọ́dọ̀ wa pé àwọn Fúlàní yẹn dẹ̀ wà ń bẹ̀ tá ti lọ́wọ́ bẹ̀ tá ti rí pa wọn. Àwa ni wọ́n ti pè òun náà lórí ìlú yẹn. Àlàyé mi ti dé Èkìtì. Lọ́gànjọ́ òru ó ti ṣe assignment tó yẹ kó ṣe. Ó ti padà lọ ló pè mí pé bàbá Èkìtì ní fídíò call. I'm now in Èkìtì. Ẹja bira wa léèrè. Ṣé Dúpẹ́ Onítìrí jáde síta? Ọmọ Yorùbá mélòó ló lè sọ pé òun rí Dúpẹ́ Onítìrí face to face? Yàtọ̀ sí rírí orí fóònù. Ẹ̀ka alẹ́, ẹ̀ka àárọ̀, ẹ̀ka ọ̀sán according to the time. Dúpẹ́ Mirage. Torí ẹlẹ́yìn kan fi wá fẹ́ gbógun. Ten list orúkọ wa pé ẹ fẹ́ pa wá. Ẹ ṣe mistake. Ìgbà náà ń pa wọn èyí pàwó. Ìgbà náà máa ń pa wọn èyí pàwó. We can be able to touch Sunday Igboho face to face. Tí Sunday Igboho bá jáde ńgbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ ṣẹnu yánmọ̀yánmọ̀ lẹ́nu bóyá Fúlàní ìbá ti pa ìran yín. Where is Dúpẹ́ Onítìrí? Àti ní dead body, dead issue. Ní ọ̀rọ̀ yìí Dúpẹ́ Onítìrí, ẹ̀yin gan mọ̀ pé ẹ ti kú tògótògó. Ẹ dẹ̀ máa kú tògótògó ni. Ẹ̀yin gan mọ̀ pé ẹ ti tán nínú ayé pé adániwáyé ti kẹ̀yìn sí yín. Ẹ̀yin wá ń rokúrò ọmọ Adéyẹmọ, ẹ̀ ń rokúrò bàbá Akíntóyè, ẹ̀ ń rokúrò gbogbo wa. Irọ́ lẹ pa. Akọni ọmọ ni Sunday Igboho tó jáde nígbà tí ìran Yorùbá ní ìrànlọ́wọ́ ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Sunday Igboho jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Torí pé ọ̀rọ̀ Yorùbá ò ní sú. He know that is the assignment that God gave to him. And by God's grace, with àtìlẹ́yìn àwọn onílẹ̀, he will finish that assignment. That everybody will jubilate with him. Where is Dúpẹ́ Onítìrí? Kí la lè tọ́ka sí pé Dúpẹ́ Onítìrí ṣe fún ìran Yorùbá? Lẹ́yìn irọ́,
gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹ̀mọ̀ ní jèrè ọmọ yín bẹ́ẹ̀ fowó rán ọmọ nílé ìwé òfò ló máa ṣe torí òfò lomi ẹ̀fọ́ ṣe òfò òun lomi ẹ̀fọ́ ṣe òfò ní gbogbo yín máa ṣe dànù. Kí ni ohun rere kan nígbà tí Dúpẹ́ Onítìrí ti fẹ́ gìjà sínú ìrìn àjò Yorùbá nation? Kí ni ohun rere kan tá a lè tọ́ka sí pé a rí jẹ nínú àǹfààní Dúpẹ́ Onítìrí tẹ́ fi torí ẹ̀ tẹ́ ń gbógun ti èèyàn kú ibi ó máa rìn lọ ní l'Amẹ́ríkà tó wáyé láṣẹ Olódùmarè láṣẹ àwọn tó jáde láṣẹ alẹ́ yìí láṣẹ kọ́kọ́rọ́ tí Ọlọ́run fi dá àṣẹ alẹ́ kú ibi ó máa rìn lọ ní. Ẹ fẹ́ bà ohun tó dára jẹ́ ni ẹ̀yin wèrè tẹ́ ń gbárùkù ti Dúpẹ́ Onítìrí lẹ jẹ́ kímíkímí Bọ́lá Ahmed ó dé bá wa níbi tá a dúró sí. Lẹ jẹ́ kí ojú ọmọ Yorùbá ó máa rí ìríkùrí tá a rí tí ò yẹ ká rí. Dúpẹ́ Onítìrí ṣe lot of assignment inside the Yorùbá nation. F9 òfolómú bí gbogbo yìí ṣe máa mọ́fò délẹ̀ nìyẹn láṣẹ Olódùmarè. Àtẹlẹ́ tó pera ní pásítọ̀ tó ń ṣe èpè tó ní ikú Dr. Janet Fashakin pé ó máa jẹ́ àkúfà nínú ẹbí òun ó máa parẹ́ tìrantìran ni. Ó máa parẹ́ tìrantìran ni. Kí ni àṣeyọrí tí Dúpẹ́ Onítìrí ṣe? Petition tó fi gbá gbogbo ọmọ Yorùbá tí gbogbo ọmọ Yorùbá dúró tì. F9 September kọ́lọ̀ látúwà yìí tó bá di September tó ń bọ̀ Buhari máa kéde Yorùbá nation. F9 website, the youth website www.dupeonitiri dupe419 Olosho International Olúkọ̀bù Abíọ́lá. F9 declaration. F9 occupation. F9 kí ló tún kù lẹ́yìn occupation? Kí ló tún ṣe lẹ́yìn declaration? Reclamation. After declaration, reclamation, occupation, F9 celebration ló tètè gbéra. Ó fèrè sí ó sá fún Dúpẹ́ Onítìrí ni. Ó ní Dúpẹ́ Onítìrí látijọ́ tó ti bí ẹ lòun àti ẹ ò tíjọ́ ní àṣepọ̀ pé àṣeyọrí kan ò sí nínú ọ̀dọ̀ ẹ that people will be gathered together and celebrate with you. Ní celebration ọba bẹ̀rẹ̀ sí sá ó sá fún Dúpẹ́ Onítìrí. Name it. Àjàkáyé, I want you to come out. Ayọ̀ Brown. Ẹ jáde ká ẹ sọ àṣeyọrí tí Dúpẹ́ Onítìrí ṣe nínú ìrìn àjò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ ń bẹ̀ pátápátá ẹ̀ ní dalẹ̀ láṣẹ Olódùmarè. Ẹ̀ ní dalẹ̀ tábà níta ló sọ bẹ́ẹ̀ kẹ́ ní bàbá Èkìtì àti Wálé Àlí àti gbogbo yín tẹ́jọ kóra yín papọ̀ ń bẹ̀ ẹ̀ ní dalẹ̀. Pẹ̀lú ìyá Kogi ti sọ̀nà kó jáde síta. F9 Adelembo ìgbà tádélé yín wọlé aráàlú ò mọ̀ ṣebí Yorùbá lè ń ṣe fún. It is not the Yorùbá that supposed to welcome the Adele ká gbàlù ká máa jó pé ìjọba wa ti dé. Irọ́. F9 lórí prógámù ìjìnlẹ̀ wọ́n yìí kọ ìlú Ìbàdàn ẹ kí Adélé káàbọ̀ part 438 F9 lórí irọ́. Ẹ wá dárúkọ àṣeyọrí kan that can make people believe in Dúpẹ́ Onítìrí, that can make people believe in òmìnira 2022 tẹ́lẹ̀ ẹni ambassador olè tẹ́lẹ̀ ẹni delegate.
Where is Adele today? Where is Adele? Where is Dupe Onitiri? Tó bá jẹ́ pé lóòótọ́ tó gbagba sùn lọ́yẹ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Dupe ló lógun l'Ékòó. Tó tún lógun n'Íbàdàn. Ó yẹ kó ti jáde síta látijọ́ yìí. But ó sá pamọ́. The Yoruba people cannot talk to her. The Yoruba people cannot see her. And you are still continue deceiving people. Ẹ wá fira yín wé Sunday Igboho, ẹgbẹ́ ọmọ Yorùbá. Nínú olóyè Sunday Igboho àti Dupe Onitiri, ta ni overrated? Nínú olóyè Igboho àti Dupe Onitiri, ẹgbẹ́ ta ni overrated? Kú ibi ò ní kú síbi táṣọ ẹ wà. Àti bàbá tí mo gbọ́ program ẹlẹ́ẹ̀kẹyẹ tó ní Fáṣákí ó kúkú ẹlẹ́yà nígbà yẹn ni mo ti mọ̀ pé ó máa ṣe o. Ènìyàn dàgbàlagbà ń jẹ́dà ẹ̀fù bàbá yìí ò gbọ́n. Wọ́n ń dárò Fáṣákí l'Amẹ́ríkà, ní Canada, ní London, all over the Europe. Àwa tá wà nílé gan bíbà yìí à ń dárò. Àwọn àgbẹ̀ wọ́n dárò ẹ̀. Tẹ́yìn bá kúta ló máa dárò yín. Ajá ló máa jòkú yín. Ajá. You will become a celebration among of dogs. Pé oúnjẹ dé. Ajá ló máa jòkú gbogbo yín. Ajá ló máa jòkú gbogbo yín. Ajá. Sunday Igboho akọni ọmọ ni. Sunday Igboho ọmọ ni. Mo wá tún rí voice message kan lẹ́nìí wọ́n ṣe jù sí mi ni. Èmi ò tẹ̀ torí mi ò ń wo tẹlifíṣàn. Mi ò dẹ̀ ń wo káàkiri. Ẹ mọ̀ pé olóyè àrìnyè of Yorùbá land oyè tó fún mi. Mo dẹ̀ try láti pé a gbọ́dọ̀ fi ìyànjó yẹ àwòdì kó má lè gbẹ́dìyẹ alárìnyè of Yorùbá land. He did not give me chance to be ó yẹ kí n máa lọ sórí àwọn program àwọn èèyàn mi káàkiri ni. A máa fún Nàìjíríà gbé ni mo bá rí wọn ní wọ́n mú ọmọ Yorùbá kan tó wà ní Nàìjíríà mi. Àwọn Biafra liberation soldiers. They released that boy because of Sunday Igboho. They released that soldiers, the Yoruba soldiers. That they release him because of Sunday Igboho. Mo wá rí tí Sunday Igboho wá ń dúpẹ́ lọ́wọ́ wọn. That means to say ọ̀rọ̀ Yorùbá ò sú. Akọni ọmọ ní Sunday Igboho. Kẹ́ ní ẹ̀. Kẹ́ mú ẹ̀ kúrò. Kẹ́ tó fi ẹ̀ kún. Kẹ́ ní kẹ́ fi kúrò. Kẹ́ tó fi kún. Akọni ọmọ ní Sunday Igboho. Orúkọ ò lè parẹ́ nínú ìtàn Yorùbá láíláí. Orúkọ ò lè parẹ́. Ṣé ẹni tó bá tẹ̀ jẹ́ yọkan ni pé tó bá jẹ́ yọkan yẹn ni pé tí n bá ti gbọ́ orúkọ Sunday Igboho òtútù á mú mi ìyẹn nìkan kò lè parẹ́ nínú ìtàn Yorùbá. That Ọlọ́run ó fún ìran Yorùbá ní ọmọ kan ṣoṣo pé ní orúkọ ẹ̀ lásán tí Fúlàní bá gbọ́ wọ́n máa tọ̀ sára ní jìnnìjìnnì á bá wọn. Ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá, when God give Israel Jesus Christ, they did not reject it. When God give Saudi Arabia Anabi Muhammadu, they surround him. Sunday Igboho gift ló jẹ́ fún ìran Yorùbá. Tó Ọlọ́run gbé dìde láti gbọ̀n ìyànú lára Yorùbá. Tó Ọlọ́run gbé dìde láti sọ pé má ta epo sí aṣọ àlà Yorùbá. Yorùbá iṣẹ́ ní àrífín. Ọlọ́run máa gbé Sunday Igboho dìde ni. A lot of things. Tá bá ń sọ̀rọ̀ àwọn èèyàn kan ní Bàbá Èkìtì Ìgbòho lẹ́nu Sunday Igboho. Mà nígbà tá bẹ̀rẹ̀ Yorùbá nation náà ni. Nígbà tá bẹ̀rẹ̀ Yorùbá nation náà ni.
àwọn ẹlòmíràn ní àwọn ti mọ̀ láti 90 ẹni máa ní 94 ẹni máa ní 95 ẹni máa ní 96 pé kékeré ni àwa ìtumọ̀ nínú ìwà ọmọ Adéyẹmọ. I will repost it, my brother. Ẹ máa pàdé ẹ̀ lórí YouTube Bàbá Èkìtì. Pé kékeré làwa mọ̀ nínú ìwà ọmọ Adéyẹmọ. Pé akọni ọmọ ni. Pé aláàánú ni, aláàánú mẹ̀kúnnù. And he always prove it. Akọni ọmọ ni tí Yorùbá rí pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ni. Ìgbà tó rí pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń ṣí wa létí. Ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń gbà wá lọ́wọ́ àwọn ìkookò tó pera wọn lólóṣèlú. Ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń gbà wá lọ́wọ́ àwọn ajégúnjẹrẹ ènìyàn tí wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá gbérí. Ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó sọ wípé ìran mẹ̀kúnnù ò gbẹ́dọ̀ pásán lójú òun. That is where you see the majority of those people who call themselves politicians, they are armed robbers. Immediately, what do you tie? They became the enemy of Sunday Igboho because of us. Because Sunday Igboho stand for the Yoruba freedom. That everybody can embrace him. Everybody ló lè touch here. Everybody ló ń sátẹ̀lé lẹ́yìn. Yes, Igboho ni o. Mo lọ bá ìlú kan pé mi pé Bàbá Èkìtì. Ó ní kí n wá bẹ́ẹ̀ mi mọ̀ pé ó fẹ́ bá Igboho sọ̀rọ̀ ni. Mo dé bá láti bàbá yẹn mo kì tán. Ó ní nọ́mbà Igboho ló ń fẹ́ gbà. Mo ní sà. Mo ní mi ò ní nọ́mbà Igboho lọ́wọ́, ó ní irọ́ ni mò ń pa. Mo wá ní ìsókè jẹ́ kí n pè wọ́n kí n gba approval. Bí mo ṣe pè báyìí pé òòṣà mi òòṣà kábíyèsí kan gba fóònù lọ́wọ́ mi ni. Ó ní Sunday Igboho ó ti di bàbá wa. All lovers. Ọlọ́run màmá rán ẹ wá ni o. O gbọ́dọ̀ jíṣẹ́ yìí o Igboho. Ọlọ́run màmá rán ẹ wá ni o. Bàbá yẹn ní gbogbo ibi tó bá ń lọ òun wà lẹ́yìn ẹ o. Bàbá yẹn ní orí adé á máa tiẹ̀ lẹ́yìn. Bàbá yẹn ń fi ìrùkẹ̀rẹ̀ ó fi ń gbá orí ara ẹ̀. Igboho is a man of mercy. He always show it. Orú àmì tán mú yẹ tó jọmọ Yorùbá yẹ ṣe ló yẹ kó sọ pé kò sí tó kàn mí. Ṣé bá sọ fún wọn? No! Ó dìde pé lábẹ́ bó ti wù kó rí Yorùbá must free. Níjọ́ tẹ́mi àti Sunday Igboho tájọ́ sọ̀rọ̀ that make me continue respect him. Ó ní Bàbá Èkìtì tó wá jẹ́ pé òun mọ̀. Ìgbòho ní tó bá jẹ́ pé òun mọ̀ pé ìjàngbara fún ìran Yorùbá lòun lọ́lọ́run torí ẹ̀ dáhùn wálé ayé ni. Ó lóun ò ní láya, òun ò tiẹ̀ ní bímọ. He surrendered everything because of the Yorubas. Bọ́n ṣe pè lólè tó, he did not cause anybody. Let me ask you a question again. Èèyàn mélòó nínú ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí that can say that he see Dúpẹ́ Onítìrí face to face? Ògùn ló máa pa gbogbo yín. Ẹni kúre. Ẹni mo sọ bẹ́ẹ̀. Bí kúlé ò bá pa ní tòde ò lè pa ní. Tẹ́nìyàn bá dẹ̀ mọ̀ pé òun ò fẹ́ kí tòde ó pààyàn. Ikú ilé tó wà lẹ́gẹ̀ kọ́kọ́kọ́ dì pẹ̀lú ẹ̀. Làwọn bàbá wa fi sọ pé tẹ́nìyàn bá lóògùn ìkà tí ò bá fi dọ́mọ ìyá ẹ̀ wàrà táwọn oníbẹ̀rù ẹ̀. Where is Dúpẹ́ Onítìrí? How many of you can say that? Àwa àti ìyá Dúpẹ́ Onítìrí àjọṣe mítì lánàá ni. Before kí Nigeria government tó wá bọ̀ sílé olóyè Ìgbòho, mo ti sọ dáadáa rí lórí program mi. We don't send the Igboho house to headquarter of Yoruba nation. Ilé méjì lè mímọ̀ mọ́ wọn ní Súkàyẹ. We turn it to headquarters. Tí a bá bo ilé tó wà ní Ìtàyẹ tí ibẹ̀ ò bá tó tí ò gba àwọn èèyàn mọ́, a tún gàrẹ́ ti wọ pé ilé yín ọ́fíìsì yín kan náà tún wà lókè mbẹ́yẹ o. A tún lọ bẹ̀.
nígbà tí Nigeria government tú arrest ẹ̀ tó gbé wàhálà wọn dé àwa ẹ̀ tún wá lọ sí Kútọ́nù bí mo bá lẹ́yẹlé lálẹ́ tí máa sọ pé olóyè mo ti ń bọ̀ lọ́nà á ṣílẹ̀kùn fún wa he want the Yoruba to surround him. That is why you see people celebrate Sunday Igboho every day. Between Sunday Igboho and Dupe Onitiri, who is overrated? Mo sọ fún yín dáadáa, ẹ̀yin Dupe Onitiri crew, ẹgbà náà mi 10 million naira lẹ́gbà lọ́wọ́ ẹ̀. Mi ò people. Ẹgbà náà mi. Mo dẹ̀ rí ìyá kan náà tó pè mí. Òun àtọkọ ti fẹ́ wálé ibẹ̀ irọ́ security Nàìjíríà ló pa fọ́kọ. Tí Nàìjíríà ìlú tí ò sí security yẹ. Nàìjíríà ìlú tí ò sí security yẹ. Láì mọ̀ pé àwọn Dupe Onitiri ti gbalé lọ́wọ́ wọn. Bóyá ilé wọn ti wà lára ilé tó wó ní Ìbàdàn. Bóyá ilé wọn ti wà lára ilé tó wó ní Ìbàdàn. Ẹni tó ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀ pé wọ́n fẹ́ fi ṣe ọ́fíìsì òun ni àwọn adélé máa rìn òun làdọ̀ adélé máa lò. Ó wá sọ níbi kan wèrè yẹn wá sọ pé àwọn Sunday Igboho ló pa Omo Itaa. When Omo Itaa was not among of those people who follow Sunday Igboho nímọ̀ lára ẹ̀. Because àwa kan ti mọ̀ pé somebody like me ẹlẹ́rìí wà I call Omo Itaa pé ikú bọ́mọ rìn ọmọ òfúnra owó ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á tó bá fà tó bá jálù ẹ̀ lórí àti dìde alágbára Omo Itaa. Bàbá Èkìtì kò lè yé yín nínú kòtò tí Omo Itaa bá wà lọ́wọ́lọ́wọ́ a máa kábàámọ̀ ni pé ẹ̀yin Dupe Onitiri àfìgbà tẹ́ bá yóò jẹ́ ẹ̀yin tẹ́ gbẹ̀mí ẹ̀ ẹ̀yin lẹ gbẹ̀mí ẹ̀ ẹ̀jẹ̀ Omo Itaa máa ké lórí gbogbo yín àtàwọn tẹ́ ti fi rọ́ lé dànù ẹ̀jẹ̀ gbogbo wọn máa ké lórí gbogbo yín àtàwọn tẹ́ ti ṣì lọ́nà. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lẹ́nìí mo ṣe kúrò lọ́dọ̀ wọn ni is one of the biggest support for the Yoruba race. Ó ní Bàbá Èkìtì ó lóun kábàámọ̀ pé wọ́n gba Dupe Onitiri láti wọlé. Ó ní ó ti pa spirit Yorùbá nation lọ́kàn so many people. Who is overrated between Chief Sunday Adeyemo, Igboho Oòṣà and Dupe Onitiri? Oh yeah, mention the achievement of Dupe Onitiri in the journey of Yoruba nation, and allow me to mention the success, the achievement of Oloye Chief Sunday Igboho in this journey. Who is overrated? Kò bí orí pé ó gọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ pé kéèyàn wà lílò òyìnbó ní kó gbọ́. Ṣùgbọ́n gbogbo yín pápátá lẹ máa jẹ̀ka àbámọ̀. Gbogbo yín lẹ máa jẹ̀ka àbámọ̀. And I want to use this opportunity. Ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀lé wọn lẹ́yìn. Tẹ́ ṣì ń pariwo ìyá wọn mú à, ìyá wọn mú à. Tẹ́dẹ̀ ń mú ayé yín, tẹ́ ń mú tẹ́yìn náà tẹ́ ṣì ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹ́rọ nọ́mbà 6 yín. Wọ́n sọ fún yín pé Adélé yín ti dé. Káàbọ̀ o, Adélé ti dé láti April last year. We did not see Adélé. Now, who is the lover of the Yoruba race? Wọ́n mú army, Nigeria army, but it's a indigene of the Yorubas. Igboho, plead, bẹ̀bẹ̀ behalf of that man. Pé ẹjọ́ ọmọ Yorùbá ni. Àti jẹ́ ló bá débẹ̀. Please, ẹ má pa á. Àwọn yẹn tún ní pé because of Sunday Igboho they will release it. Wọ́n release ẹ̀. Ọmọ Adéyẹmọ tún jáde síta ó tún dúpẹ́ lọ́wọ́ wọn. Dupe Onitiri àwọn tó kó lọ sí amúlùdùn. Wọ́n yìí ń jẹ́ wà lọ́wọ́. Àwọn tó lọ sí secretariat. Wọ́n wà lẹ́wọ̀n. September la gbọ́ pé wọ́n máa ṣe jọ̀wọ́ tẹ́lẹ̀. Àti ẹ̀wà gbóòórùn wọn. Ìròyìn tá a tún pọ̀ ń bẹ̀ ni wípé tó o bá lọ sí Agbodi Ìbàdàn tó dárúkọ ìkan nínú wọn ìwọ gan bẹ̀rẹ̀ wà mọ̀tẹ́ bá ti mú ẹ báyìí wọ́n á sọ ẹ́ sínú gorodomu ni.
why ti Dúpẹ́ Onítìrí ò fi lọ bẹ̀? Why ti Dúpẹ́ Onítìrí ò fi gbégbèsè? Wọ́n tó bá mi yẹn má worry, àti gba a máa gba lọ́yà. Ẹ má worry, lọ́yà máa dé. Ẹ má worry. Wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láti last year. Nothing. Wọ́n ti spend more than 1 year. Ṣé yà náà mú wọn ni? Last year ni. Ṣé last year kọ́ lábúdélé wọ́n wọlé ní ẹgbàá mi? Ṣé yà yìí ni? Irọ́ o. Last year ni. Last year ṣé April May 26 kọ́ ni tó kù ọ̀la tá máa sún àyìn Tinubu wọlé. United Nations wọn ò tí ì rí kankan sọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Their own United Nations wọn ò tí ì rí kankan sọ. This year kẹ̀? No, kì í ṣe this year o. Last year ni o. 2023 ni. Ó kù mọ́tì tó fẹ́ sún àtinúbú wọlé náà làwọn náà ń lọ. Last year ni ẹgbàá ni. Lọ́yà wọn ò tí ì jáde síta. Lọ́yà wọn ò tí ṣe kíni kò ì jáde. United Nations wọn kò tí ì jáde. Ambassador wọn Fálétí ò tí ì jáde. Stephen Fálétí. Tell me the achievement. You're welcome, Baba mi Koiki International. The achievement of Dúpẹ́ Onítìrí. And I will tell you the achievement of Sunday Omadeyemi Igboho and Baba Akintoye. So we want to know the overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí. Koibi, alo ni kusibi ta se wa. Gbogbo yín pátápátá. Gbogbo yín tẹ́ ní ìrìn àjò Yorùbá, ìrìn àjò ogún ọjọ́. Tẹ́ fẹ́ sọ di 40 ọdún fún ìrìn àjò Yorùbá. Ayé yín á wọlẹ̀ ni. Òkú yín ajá ló máa jẹ́gbẹ̀yìn. Ẹ̀rín lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. That is why we are calling the Yoruba people. Stay away from them. Àìmọye àwọn ọ̀dọ́ Yorùbá tó ti tàpá. Ó wà lórí fóònù pẹ́pẹ́pẹ́, àwa ò delete ẹ̀. Àwọn ogun ọjọ́ ọ̀la tí Dúpẹ́ ránṣọ ikú sí lọ́rùn. Tó sọ pé Adélé wọn ń bọ̀. Wọ́n ti àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu ikú. Dúpẹ́ Onítìrí sádànù. Adélé wọn ó sádànù. To the majority of the Yoruba to know that Dúpẹ́ Onítìrí is a killer. Àwọn olóṣèlú tá ti ń pè ní 419 olè amrọ̀bà oníjìbìtì ọ̀jẹ̀lú ọ̀ràlú abàlújẹ́ a sì ń rí gómìnà àwọn gómìnà all the 8 states tó wà nílẹ̀ Yorùbá a sì rí wọn face to face. Tá a bá tẹ̀lé ní tì láti bá wọn ṣe. Tá bá kọjá lọ lójú títí a sì rí wọn. Project ìrọ́tọ́ ṣe káàkiri tá bá náà wá lọ ópù ẹ̀ a sì rí wọn. Mélòó nínú yín lórí Adélé sójú? Adélé yín tẹ́lọ́ ti wọlé. Tí wọ́n tó sọ wípé ìlú Ìbàdàn ẹ kí Adélé káàbọ̀ part 438. Ìjìnlẹ̀ Ògún ló máa pa ẹ́. Ògún ló máa pa gbogbo yín. Ẹ ní kú síbi táṣọ yín wà láṣẹ Olódùmarè. Láṣẹ adániwáyé gbogbo ẹ̀yin tẹ́ ń dí ògo Yorùbá lọ́wọ́. Màmá kan pè mí lẹ́ni oní bàbá Èkìtì. Màmá kan yes mẹkáníìkì bíi 4 yes lẹ́ni àtàwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ẹja dàkí ní irú o ẹni máa kú kó kú mo ní kí ló ṣẹlẹ̀ sà máa owó skul ni o wọ́n ní owó bọ́ọ̀sì 100,000 naira mo ní àmọ̀ kú oríire we are choosing we are choosing ẹni àbáwí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò. Màmá ní school bí tọ́mọ ń lọ last year 56,000 naira ló ń sọ ó ti di 81
mo ní a mà kú oríire. It is because we are choosing. We are choosing. Àbá kú oríire bí wọ́n wí fún wa pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì ẹ má jò jábọ́ lé wa lórí ọmọ Yorùbá a dẹ̀ tí rí kankan. Màmá yẹn wá pa mí lẹ́rìn. Ó ní kò gbogbo ilé tó wà lẹ́ta yìí ń pariwo ó ní kò sí solution fún. Mo ní màá àti rí kankan. That is why I will continue to say the word of elders. Baba SB Inubile, a father of 106, said the only solution for the Yorubas is to quit Nigeria. Àná ni mo tún lọ sọ́dọ̀ bàbá ẹ̀. Nígbà tí bàbá ò mọ̀ pé mo ti pa kámẹ́rà. Nígbà tí bàbá ti fẹ́ máa sọ̀rọ̀ àṣírí. Bàbá ò mọ̀. Bàbá ní ojoojúmọ́ làwọn àgbààgbà wa tó ti lọ síbi àgbáre ń ké nítorí Yorùbá. Pé tó ń bá ti rí wọn báyìí tó bá ti ń ké omi náà máa bọ́ lójú òun. Ó ní àwọn ọmọ tó wà láàrin wọn á máa ní bàbá kí ló ṣe yín tẹ̀ ń ké kí ló ṣe tó mi ń dà lójú yín wà ní kò sí nǹkan kan. Kò sí nǹkan kan torí pé ohun tí bàbá rí ó bà bàbá nínú jẹ́. It is because we are choosing. La fi ń rí gbogbo ohun tá à ń rí tí a rí òótọ́ tá a sákò lẹ́yìn òótọ́ tá a wá ń tẹ̀lé rọ́kiri. Àwọn tó ṣe abracadabra fún wa. Somebody that mo sọ láì meye ìgbà pé when we first of all approach Dúpẹ́ Onítìrí Onítìrí petition yẹn bá ti pé kí Yorùbá máa yọ̀. You don't know that the Yoruba people will get 5 million. Over 5 million. Ngbata padà lọ bá ege kí ló sọ. Ó lóun fi dá agbára Yorùbá wò ni. Because we are choosing. Ènìyàn tàn wá lórí ìkíní, ìkejì, ìkẹta. He have a next subject. F9 parallel. F9 parallel. And as we still clapping for her pé òun ló mọ̀ jù. It is a professor. Àánú Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀. Kí ló dé tó ti jẹ́ pé olóore Yorùbá la wá ń sọ di ọ̀tá Yorùbá. Àwọn tọ́lọ́run gbé dìde. Tọ́lọ́run gbé dìde. Tọ́lọ́run gbé dìde because of the freedom of Yorubas. La wá ṣe kíni ní wá sọ wá di ọ̀tá ẹ̀. So akọni ọmọ ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. By October 12, they will celebrate Sunday Igboho again in London. Celebration tàwa nílé mi báyìí títí ayé máa fẹ́ parẹ́ la wá máa celebrate ẹ lọ because he has make record, make name. Bàbá yẹn sọ fún mi ó ní n tó ń bẹ nínú òun ni Sunday Igboho ń ṣe sí òun ló yẹ kó ń bí Sunday Igboho. Bàbá tó tẹ̀síwájú pé orúkọ tí Sunday Igboho make tí Awólọ́wọ̀ make ó ní Sunday Igboho ti make ẹ̀. What next? Who is overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí? Kì dẹ̀ ń ṣẹjọ́ wọn. Kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tí ò ṣanwó ẹni tó gbé fún ni. Kì í ṣẹjọ́ ẹni tó gbé tó fi kọ́ọ̀bù aláwo tó fi bu ọ̀gbùrọ̀ fún ìgbìrà. 20 kilometers ló ní mo fi tọ́ḿbìlà mu ẹmu. Ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ àwa ni. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn. Tán pé mú àmú àtẹ́ ẹ̀rírí. Ẹni tó fẹ́ gbà yín tẹ́ ẹ̀rírí. Nígbà tí Jésù ń pera rẹ̀ ní òun ni Messiah. When Jesus Christ called himself a Messiah. Ojú rí. Àwọn ènìyàn ń tẹ̀lé lẹ́yìn. Ó péjọpọ̀ láàrin àwọn ènìyàn ń kọ̀ọ̀yàn.
nígbà tí ànábì náà tún dé àwọn títí ẹ̀ náà rí kì í ṣe pé ó sọ̀rọ̀ lórí atẹ́gùn lásán ká má fojú rí. When Baba Akintoye come out, everybody, I will never forget that meeting at Ile-Ife. I will never forget that meeting at Ibadan. Everybody see Baba Akintoye say that this is time for the Yoruba to go. When Igboho came out, hey, ọmọ nàmọ pa, àjọ̀nú ọmọ, tó ń gan rìn tí ń bara rẹ̀ lẹ́rù, ọmọ ológo trillion, gbogbo wa la rí, la bombard ẹ̀. The first time that I will know Sunday Igboho, Ìwó Road ni mo wà, mo dá ọlọ́kadà yẹn dúró, hello sir. Ilé Sunday Igboho ni mò ń lọ, kò jẹ́ kí n wí lẹ́ẹ̀mejì ní kí n wọlé. Mo déwájú ilé Sunday Igboho, mo ṣe bọ́lẹ̀ tán ní bàbá Èkìtì. Ó ti sọ fún mi tẹ́lẹ̀ pé 2,000 naira ló máa gbọ́. Ó ní nígbà tó ń rí pé ilé Sunday Igboho ni mò ń lọ. It is because of that name kò gbowó lọ́wọ́ mi. Who is overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí yín? Tẹ́ẹ̀rí tójú Dúpẹ́ Onítìrí tó dúró nínú òkùnkùn tí tàpá sínú ìmọ́lẹ̀. Dúpẹ́ Onítìrí dá dúró nínú òkùnkùn tàpá sínú ìmọ́lẹ̀. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa jẹ gbogbo yín níyà. Àjàkáyé mo ti wọ́gán ti mọ̀ pé ìgbẹ̀yìn ò lè dáa. Yes. Ìgbẹ̀yìn ò lè dáa. Ìgbẹ̀yìn ò lè dáa. Ìgbẹ̀yìn ò lè dáa. Ẹ̀dẹ̀ kọ̀ bẹ́ẹ̀. Where is Ìyá Kogi today? Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ fúnra. Ìfúnra lóògùn àgbà. Torí pásọ̀ fúra pásájá sínú. Àjọ fúra àjájì. Where is wèrè kan báyìí tó pera ní àkótí ẹ̀rí dà lẹ́ni? Ẹ fúnra. Mo ń sọ fún yín tipẹ́tipẹ́. Àtàwọn gómìnà wèrè yẹn ó lè àti Dúpẹ́ Onítìrí they are one. They are working against the freedom of the Yorubas. They are working against the tomorrow of Yorubas. Wọ́n fẹ́ kí Yorùbá ó lẹ́yìn kó lọ́jọ́ ọ̀la tó dára. Mo rí kankan lẹ́ni. Mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé Yorùbá ló ní ìtìjú. Mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé Yorùbá ló mọ ìbọ̀wọ̀ fún kéèyàn máa yẹ kó dẹ̀ dúró láyé ẹ̀. Láyé àgbà kan bó bá ń forí dólẹ̀ lójú Yorùbá kò kàn. But today, mo ti pẹ́ tí mo ti ń sọ, they want to turn the Yorùbá to àlùmọ́ǹjèrì. Gbọ́ mi bí? They want to turn all the Yorùbás to àlùmọ́ǹjèrì. Bábíyá torí Ọlọ́run, bábíyá ẹ̀sánú wà, bábíyá àṣírí ààbò, bábíyá ebi ń pa wà, bábíyá ṣé torí pé àtúnjẹ́ ṣùsì náà lè yẹ fi dé bá wa. Ìtìjú ò sí nílẹ̀ Yorùbá lénìí. The majority, let me call it 95% of the Yorùbá àti di alágbe. 31 fi ìgbàlódé àtúnfin kún alágbe ni. The majority of Yorùbá today, ṣé ń gbà ká máa ní category, àwọn kan middle class, àwọn kan last class. We are all the same rank now. Ẹ lọ sí party. Kẹ wá wo level bí Yorùbá ṣe ń tọrọ. Ẹ̀rẹ́ lómi ẹ̀ mọ̀ pé kì í ṣe pé orí òkè. Ẹ̀rẹ́ lómi ẹ̀ mọ̀ rí pé eléwà nọ́mà ebi ló ń pa. Ebi. Tẹ́ bá lọ sí party tẹ́ bá ṣàkíyèsí pé sẹ́ẹ̀dì bíbẹ̀ yá àti ìròjẹ o àti ìròjẹ 85% àwọn tó wà ń bẹ̀ tẹ́ bá wá bẹ́ẹ̀ sí àwọn ẹ̀bára lọ́n black ń bẹ̀. Oúnjẹ àkọ́kọ́ tó kọ́kọ́ gbé fún wọn ti dà sínú nylon bag. Ọmọ ń bẹ ńlé, ìyàwó ń bẹ ńlé, ọkọ ń bẹ ńlé. We are in trouble. Kí ló fà á? It is because we see the truth. We say bye bye to the truth. Àwa lọ embrace irọ́. Dúpẹ́ Onítìrí.
ìmíkímí èsìkéṣì wá bá wa lórí ìmíkímí tẹ́ bá sọ pé irọ́ ni mo pa thank God tomorrow is Saturday ẹ tẹ́ lọ sí party kan lọ́la ẹ lọ sí party kan lọ́la now another system ẹni tí o expect pé ó lè pè kó sọ pé ẹjọ́ bó tẹ̀ jẹ́ 5,000 naira wà kọ́ dédé receive kọ́ yẹn ni bàbá mi ẹjọ́ bó tẹ̀ jẹ́ 5,000 naira èmi gan ní 5,000 lọ́wọ́ 2,000 kọ́. That is the plan of the all Nigeria to the Yorubas. To turn all the Yoruba to almanjiris. To turn all the Yoruba to beggars. To turn Yoruba to all beggars. That is the plan of the Nigeria. And that is the plan of the evil governor that we have. And that is the plan of the evil senators. Evil rep. The commissioners, the ambassador, the minister, those who call themselves Olóṣèlú, and I thank God for the life of that old man. Say that they are not Olóṣèlú, abàlújẹ́ làwọn. Àwọn bàlújẹ́ ni. Àwọn ni agbàlọ́wọ́ Mary Balẹ̀ Janto. They want to tell all of us to be beggars. Ẹ̀yin ẹ kọjá lọ bọ́dà mi kan kọjá ní ìwòrò lé ní ó ní bàbá mi ó ní ìwòrò òdù fó mo ní kò tí ì fó mo ní ìgboro adó gan fó ẹgbẹgbẹ títí làwọn agbẹ ẹjọ ìdó ìfàkì ọyẹ ìkọlé ọ̀tún àwọn mọ́tò díẹ̀ tó bá lọ wọn ni majority of them they have cars but wọ́n pààkì ẹ̀ lé ní. Wọ́n pàkẹ́ lé ní nígbà tí Nàìjíríà sọ wípé ẹ̀yin ìran Yorùbá ẹ̀ ní ńlá kójọ ẹ̀ ní ṣó àṣejèrè and we are still embrace them. Ṣé a fẹ́ dúró dìgbà tí Nàìjíríà bá pa wá that Fulani take over everything àwọn tó kù tí wọ́n bá rí panu Yorùbá that the remaining Yorùbá become a slave for the Fulanis. It is because we are choosing and tarawa. Mo dada baba kan leni baba yẹn àgbàlagbà ni baba yẹn jẹ́ celebrate 80 years ni baba ni as far back as 50 years ago ló ti jẹ́ kí Yorùbá lọ mo ní ó ní ìbẹ̀rù kí ló ń bẹ̀yìn lẹ́rù kẹ́wí ẹ̀rù kò sí nínú ọkàn wa tóró olùgbàlà ń bẹ láàyè kí ló ń bà yín lẹ́rù ẹ̀yin ọmọ Yorùbá ṣé àwọn gómìnà yín ló fi ìbẹ̀rù sí yín lọ́kàn ṣé àwọn olóṣèlú yín ló fi ìbẹ̀rù sí yín lọ́kàn ẹ fẹ́ kú ikú ti wọlé tọ̀ yín báyìí you don't want to die I don't want to die ẹ̀yin àti ikú lẹ́jọ́ rìn bàbá dírẹ́bà kan sọ ṣé bàbá dírẹ́bà ló sọ yes ó ní táwọn bá ti rìn lórí bíríìjì onímọ̀tò èrò ni ó ní wọ́n máa sá eré ni mo ní kí ló dé sà ó ní kí tí n bá rí ìdìbò báwọn ènìyàn ṣe ń kó sómi they commit suicide that is not the solution commit suicide is not the solution the solution is to fight for our freedom we can do it and this is time for the Yoruba race ẹ̀yin tẹ́ sọ pé Nàìjíríà ṣe máa tò ó ti ń tò àbí. Let me give you one analysis. Kẹ́lẹ̀ mọ̀ pé ayé Nàìjíríà ti bàjẹ́ délẹ̀délẹ̀. That will make you know that Dupe Onitiri is working for the Nigerians. The Ajakayes. They are the enemy that don't want Yoruba to live. Nigeria have 4 refineries. Nigeria have 4 refineries. Tí ó ṣiṣẹ́ and àwọn ló wà ní ìṣáájì crude oil they are the owner of crude oil yẹ wọ́n wá lọ ń tà fún Dangote àbí iṣẹ́ tí gbọ́
kí Dangote máa refine tí Dangote bá tún refine ẹ̀ tán á tún dá padà fún àwọn á tún dá padà fún NNPC á tún dá padà fún NNPC why tí wọn ò fi ṣe refinery mẹ́rẹ̀ẹ̀rin títí wọn kan kúkú máa képo yẹ fún ara wọn kan máa it is because ó lè gbé ó lè gbà. I always say the Yorubas don't expect any good thing from Nigeria. Your governor olè ni olè ló lọ jàmbẹ. Thank God for the life of the Fayose. Ayo Fayose. Fayose ti jẹ́ ká mọ̀ ṣe pé kí governor bá ṣe ọdún mẹ́rin tó kúrò ńbẹ̀ tẹ́nìyàn kan bá ṣe senator fún odidi 20 ọdún owó tí governor rí lóde mẹ́rin pé onítọ̀hún ò lè rí. Ṣé ẹni rọ ló pa ni? You don't know how many billions the governor ń gbà lóṣooṣù. Not million again, you billion. We are in trouble. Kí ló gbé wa wọnú trouble yẹ? Nítorí wípé a rí òótọ́ lẹ̀. We refuse to follow the òtítọ́. We are now embrace the lie. Irọ́ la wá ń tẹ̀lé lẹ́yìn. That is why làwọn kan máa jáde síta overrated ẹni tó jáde síta tó ń forí ìlà kéèyàn gbéra láti aago 11 from Ibadan to Ekiti is 3 good hours kò sí bó ṣe sáré tó kéèyàn gbéra kó gbọ́ pé wọ́n Fúlàní pààyàn lẹ́kìtì kó gbéra láti Ìbàdàn wá sí Èkìtì ní ọ̀gànjọ́ òru kó dẹ̀ padà from there again kan pé lóńdó kó ní ó yá sẹ́dẹ̀ Ìgbòho ní sẹ́dẹ̀ Ìgbòho lọ́hùn sẹ́dẹ̀ Ìgbòho ní sẹ́dẹ̀ Ìgbòho lọ́hùn it is because of the Yorubas. Bọ̀bọ̀ kan sọ̀rọ̀ mi ò fẹ́ dárúkọ nítorí ni ó lóun ló ń meye tírélà tí Nàìjíríà gọọmẹ̀ntì síìsì lọ́wọ́ Sunday Ìgbòho tí ọmọdé yẹ mọ́ owó bẹ̀. It is because of the Yorubas. It is because of my life and your life. Say we the Yorubas. Dáwa mọ́ yá dáwa mọ́ ṣe. Èèyàn kan wá dúró nínú kọ́nà pálọ̀ ẹ̀ wọ́n wá gbé kámẹ́rà sí lójú. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàsán, according to the time. You are now believe that those people and somebody like that is the one that God sent to save the Yoruba. Why are we deceiving ourselves? Why are we deceiving ourselves? Olójẹ́ kí n sọ. Let the Àjàkáyé and co. Agbẹnusọ Dúpẹ́ Onítìrí di Ìjìnlẹ̀ Marcus. Àtàwọn tó ń ṣépè lẹ́yìn ẹ̀ tán náà ń gbàdúrà. Ká jáde síta ká wá sọ achievement. Dúpẹ́ Onítìrí. Káwa náà wá jáde síta ká wá sọ achievement of Chief Sunday Igboho. Yorùbá wake up. Ẹ má jà fi gígùn ojú olóore. Olóore wa ni Sunday ọmọ Adéyẹmọ Igboho. Akọni ọmọ ni. Orúkọ Sunday Igboho lè parẹ́ torí pé mo ní bàbá yẹn sọ wípé ó ní tó bá jẹ́ pé ó lè wà sọ́dọ̀ mo ní àwọn Nàìjíríà gọọmẹ̀ntì ni. Bàbá ní wọ́n ro ọjọ́ ọ̀la. Ó ní mo fi sọ pé gbogbo ẹ̀yin tẹ́nu àbùkù bá ọmọ Adéyẹmọ ẹ̀ ní lálẹ́. Torí ẹni bá ti ń dìtẹ̀ olóore ẹni irú ẹni bẹ́ẹ̀ lálẹ́ oore ni Sunday ọmọ Adéyẹmọ ṣe fún wa. We call Gani Adams. Gani Adams did not answer us. Gani Adams used Yoruba to make money. Ọlọ́jọ́ festival, Olókun festival, Ọya festival, Ṣàngó festival, Ilẹ̀ festival, Òṣàwó ló tún wà ńbẹ̀. Awọṣọ white blue ó ti mọ̀ pé máa dáwó, ó ti mọ̀ pé aláàánú ni Yorùbá. Bẹ́ẹ̀ contribute owó nílé, contribute owó ní abroad. Sunday Igboho did not make money for the Yorubas. He stand up for Gidigba. He spend our own money for the Yorubas. Who is underrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí? Coinbi. If you cannot explain it, bí Ọlọ́run ti ń bẹ, ìbínú Ọlọ́run máa dìde sí ẹ̀kọ́dún yóò tó kọjá lọ. Mi ò fẹ́ nú bò sọ. If you can jubilate that Dr.
Barrister Fashakin kú tí ìkan nínú yín tó sọ wípé àkúfà ló máa jẹ́ nínú ìran òun. So I want the Yoruba to know now the real enemy of the Yorubas. Ẹ wá wo ìgbà tá a bẹ̀rẹ̀. Ẹ wá wo ìgbà tí Dúpẹ́ Onítìrí wọlé. Ẹ já wá béèrè. Wọ́n rò pé wọ́n ti parí assignment wọn ni. Ká wá béèrè pé where is Ayo Brown, the Ìyálóde of Dúpẹ́ Onítìrí? Ẹ béèrè. Kí Àjàkáyé tó take over ẹ̀. Gbogbo yín lẹ máa fẹ́ nínú lẹ̀. Gbogbo yín lẹ máa ké ìgbé oró. Ẹ rò pé dá Yorùbá lóró ni. We are going. Ìrìn àjò tọ́lọ́run ọba mi lọ́wọ́ sí ni. Tí ò lè kú ẹ lè pa. Millions of Bọ́lá Ahmed Tinubu ò lè pa. Àfi tí Bọ́lá Ahmed fún ara ẹ̀ ò bá jẹ́ pé Ọlọ́run ló dá nìkan ló lè pa. We are going. We the Yorubas, we are going. And I will use this opportunity to tell all the Yorubas. Ẹ jẹ́ á mú ìbẹ̀rù kúrò. Ẹ má jẹ́ káwọn aráalé gbọ́. Ẹ jẹ́ á mú ìbẹ̀rù kúrò. Mi ò fẹ́ kú, mi ò fẹ́ kú. Àwọn bàbá wa ní kò ní róyè ilé bàbá ẹ̀ jẹ́. Ìbẹ̀rù kì í fúnni ní ayọ̀. Ó máa gba ẹ̀tọ́ ẹni dànù lọ́wọ́ ẹni ni. Ìbẹ̀rù kì í gba ògo ẹni fúnni. Ó máa sọ ní di ẹrú ni, ẹrú ọ̀tá ẹni. Ìbẹ̀rù tí Fúlàní ti gbìn sínú ọkàn Yorùbá. This is time for us to say no. Tọ́ba máa kí oríkì Yorùbá wá ní àwa ọmọ akin. Ọmọ akin. Ọmọ akin yìí ṣojo. Ẹ má jẹ́ kó rí adé wa ó sùn ta. This is time for the Yorùbá to go. Tí wọ́n bá ṣe gbàgbọ́ nínú Dúpẹ́ Onítìrí, padà lẹ́yìn wọn. They have nothing to offer us. Wọ́n sì ń kí Adélé káàbọ̀ nílùú Ìbàdàn. Part 438. Ẹ̀yin ìlú Ìbàdàn, ẹ kí Adélé káàbọ̀. Ìjìnlẹ̀ ló ń dábìrà. Gbogbo wọn ló olú Ọlọ́run máa lù. Gbogbo wọn ní ìbínú Ọlọ́run máa dìde sí. But me and you, ẹ já lé ẹ̀mí ìbẹ̀rù jáde nínú ọkàn wa. Ẹ já lé ẹ̀mí ìbẹ̀rù jáde nínú ọkàn wa. Ṣé rí àwọn bàbá wa máa sọ̀rọ̀ kan wọ́n ní àìsàn tó ń ṣe ogójì ló ń ṣe ọ̀ọ́dúnrún. Àwọn tó ń kó bọ́n lé lọ́wọ́, ìyà tá à ń jẹ làwọn náà ń jẹ. Ibi tí mo ti ń bọ̀ lé ni mo lórí ọ̀fẹ́ mo páàkì láàrin wọn. Èmi máa ń rìn pẹ̀lú ilé ni mo páàkì láàrin wọn. Bàbá Èkìtì mo ní yes you know the Bàbá Èkìtì. I know one in Yorùbá nation mo ní this is me. Ọmọ Sunday Igboho. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Ṣé gbọ́ mi? Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Sójà sọ títí ẹ̀. Àmì ẹgbọ́n mi ìkan náà ni ọlọ́pàá sọ títí ẹ̀. Ìyà tẹ́ ẹ̀ ń jẹ làwọn náà ń jẹ. Ẹ já mọ́ bẹ̀rù kúrò. Ká gbára wa kò nínú ìgbèkùn Nàìjíríà. Ẹ já mọ́ bẹ̀rù kúrò. Ká padà lẹ́yìn irọ́. Àwọn tó sọ pé Adélé ti dé. Àwọn tó sọ pé ẹ ti gba orílẹ̀-èdè yín. Tí Nàìjíríà sì ń nà yín lẹ́gbàá. Ẹ sì ń ra báàgì ráìsì 95,000 naira. Tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lápò wa mọ́. Adẹ́npẹ́ra wa ní we are choosing. We are choosing. Ẹ jẹ́ kí èmi náà sọ̀kan fún yín kí n tó máa lọ. Bí mo ṣe ń lọ ni mo travel out of Èkìtì. Ó kù dé kí n débi tí mo lọ ń wá rí pé mọ́tò mi ti ń tanná red. Kò sí po ń bẹ̀. Mo bá park. Mo bá pariwo lẹ́ẹ̀mẹ́ta. I'm a choosing. I'm a choosing. I'm a choosing. Ẹ wo mọ́tò mẹ́ta ni mo tún fún lépo nígbà tí epo ń dà lẹ̀ nínú táǹkì mi. Tí ngbà tí táǹkì mi fún tẹ epo yẹn ń dà lẹ̀ ó sì náà tún fún ń fà á sínú mọ́tò mi because I'm a choosing. Ẹja máa tanra wa jẹ́ tọ́lọ́run òróró tó jẹ́ pé ènìyàn láróró ènìyàn nìkà Ọlọ́run òróró ènìyàn nìkà Ọlọ́run òróró ẹ mú ẹ̀mí ìbẹ̀rù kúrò. Bíbélì wípé ó ní àwa kò gba ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ẹ̀mí akin tí ń ké hábà bàbá. Ọlọ́run ti kó ipa títí rẹ̀. We the Yorubas, let us stand up for our freedom. Let us stand up for our independence. We must be independent. Eléyìí tí orí adé wa tó ń sin ìgbà káàkiri àgbáyé is enough. Akọni ọmọ ni Sunday ọmọ Adéyẹmọ Igboho. God bless Sunday Igboho.
God will continue honor Sunday Igboho Oòṣà. Àwọn onílẹ̀ yóò mọ̀ ti Sunday Igboho Oòṣà lẹ́yìn. Gbogbo orí, gbogbo ìṣẹ̀dá tí Sunday Igboho jáde, tí gbogbo orí, gbogbo ìṣẹ̀dá tá à ń pè ní Yorùbá, tí Sunday Igboho jáde fún, tó sọ wípé enough is enough for the killing in Yorùbá. Ẹlẹ́dàá wọn máa gbé Sunday Igboho á gbé níjà. Ọlọ́run dẹ̀ máa tì lẹ́yìn. Yorùbá nation now. Ẹ mú ẹ̀mí ìbẹ̀rù kúrò. Ẹ jẹ́ ká mú akin wá torí pé àwa la nílẹ̀. The land belongs to us, not for Nigeria. God bless you. Good night.